Kàngókàngó ni ohun agogo dùgbẹ̀dùgbẹ̀ ní ti akèrègbè. Ìran akègbè kan kì í bá agogo dun ohùn. Ẹyẹ olóbùrú dé kí ẹyẹkẹ́yẹ pamọ́ ní gáìdè. Ẹ káàbọ̀ sórí ìkànnì wa, ìkànnì ẹ̀yà Yorùbá, níbi tí a ti ń ṣe ìsọlọ́jọ̀ àti ìdàgbàsókè àwọn ohun àjogúnbá Yorùbá. Ní abala yìí, a ó máa sọ̀rọ̀ lórí òwe àti bí àwọn àṣìpa àti akùdé òwe àti àwọn àtúnṣe tí a lè ṣe sí wọn. Ẹ jẹ́ ká sáré mú òwe gan-an ní eréfèé. Tó bá máa kí oríkì òwe, wọ́n ò ní òwe ní ẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù òwe là á fi ń wá. Bẹ́ẹ̀ ni òwe ní ẹṣin ọ̀rọ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ kì í ṣe ẹṣin òwe. Torí pé kí ni àfiwé ẹlẹ́lọ́ ni òwe jẹ́, tí ọ̀rọ̀ sì máa ń gùn lé. Atọ́nà ló jẹ́ fún ọ̀rọ̀. Bákan náà, òwe ló máa ń ṣáájú ọ̀rọ̀ láti fi ṣe àlàyé ọ̀rọ̀. Lérèfé, a lè sọ pé òwe máa ń dín àròyé kù, òun sì ni ẹṣin tí ọ̀rọ̀ ń gùn lé. A ó tún máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó jẹ mọ́ òwe ní ọjọ́ iwájú. Lékelèké ń relú ìkẹ́fun àti òun rè bàrìbà, ẹyẹ ń lọ a sì ń bọ̀ pẹ̀sẹ̀. Ẹ ṣeun, ire o. Thank you.